wọn. A mọ̀ pé a máa ń wo prógrámù kan tí gbogbo èèyàn mọ̀ jákèjádò gbogbo àgbáyé. Ẹni tí a ti máa ń gbórúkọ wọn lórí tẹlifíṣàn, lórí rédíò, lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn náà máa ń ṣèrànwọ́ fún ènìyàn. Lónìí, mo lóyún láti sọ fún wa pé láàárín wa a ní èèyàn pàtàkì kan náà èyí tí a mọ̀ sí Agbala Gabriel. Hallelujah! Ẹ bá mi gbé wọn wọlé. Agbala Gabriel ká yẹ wọn sí wọlé bí wọ́n ti bọ̀. Ìwọ tó tí ì rí Gadilaita fọlá fún mi rí, o ti ní àǹfààní láti rí wọn lónìí. Màmá jẹ́jẹ́ yẹn, o tí ì rí Agbala Gabriel rí. A pè wọ́n ní àwọn bàbá Ẹgbẹ́dá. Àwọn ni Ọlọ́run lò ní Ẹgbẹ́dá. Tí wọ́n di èkú Ẹgbẹ́dá mú, àwọn ni wọ́n kí Ìbàdàn wó, tí wọ́n ṣàánú fún àwọn ènìyàn káàkiri. A ní wọn láàrin wa lónìí, Agbala Gabriel Foundation, wọ́n wà ń bí. Màá fẹ́ pe àwọn bàbá wa nínú Olúwa in person of our daddy pastor Agbala Gabriel Adémọ́lá Amúsàn mi tó pe orúkọ. Shall we all rise up on our feet and celebrate Jesus? Firstly, I'd like us to return and ascribe all glory to the one who owns the glory. Màbẹ́kádá ògo padà fún ẹni tó ní ògo. Pé a pé ọjọ́ òní Ọlọ́run ni. Pé ó ṣeé ṣe Ọlọ́run ni. Pé a máa padà sílé wa láyọ̀ àti àlàáfíà Ọlọ́run ni. Àwọn kan dárú nǹkan báyìí sílẹ̀ kò ṣeé ṣe fún wọn. Àwọn kan dárú ẹ̀ sílẹ̀ ọ̀ràn ni wọ́n dá sí wọn lọ́rùn. So oríṣiríṣi nǹkan ló ń ba ètò èèyàn jẹ́. Òun ló fi dá kọjá pé gbogbo tí àwọn ẹ̀ṣẹ̀ kéèyàn fi sí ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká pariwo hallelujah ní mẹ́ta sí Ọlọ́run alààyè. Àwa àjọ máa ká hallelujah yẹn dà ó yá jáde. Let's shout glory. Let's have our seat. So God be the glory, great things He has done. Garden Light Foundation. Today is the day the Lord has made. We are glad and we will rejoice in it. One of the greatest ara àwọn nǹkan tó lágbára jù tó jẹ́ tó máa ń ní ọwọ́ Ọlọ́run jù láti ṣe ó ní ìrànlọ́wọ́ pàápàá sí àwọn ọmọdé, taking care of the kids or the olds, láti máa tọ́jú ọmọdé tàbí láti máa tọ́jú arúgbó. Wáyé àwọn ọmọ yìí ò tí ì mọ nǹkan kan. Ẹni tó ti dàgbà ẹ ti rí ibi tó dàgbà dé ẹ má bẹ̀rù ẹ̀. Ọmọdé tí ò tí ì dàgbà ní bẹ̀rù. Ẹ má bẹ̀rù ilé tí wọ́n ti kọ́
ilẹ̀ tí wọ́n ti kọ́ ilé tí ní kẹ́bẹ̀rù ẹ ti rí ibi tó ti kọ́ ilé ìdí ẹ̀sìn pé tán kọ́ sórí ẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ilẹ̀ tí wọ́n ti kọ́ bàbá ńlẹ̀ ẹnikẹ́ni ò tí mọ ohun tí wọ́n máa kọ́ sórí ẹ̀ sọ ẹ má bẹ̀rù ẹ tó ti ga ẹ tó wà nílẹ̀ tó ṣe ń tọrọ ní ẹbẹ̀rù ó lè padà pàṣẹ fẹ́ni tó ti ga. Amen. So I want to salute this foundation for this great step, for this láti pẹ̀lú àpéjọpọ̀ báyìí wọ́n pè láti kówó jọ wọ́n pè láti ṣe patí láti tẹ́ ìfẹ́ inú ara wọn lọ́rùn wọ́n pè láti kó àwọn ọlọ́rọ̀ ayé jọ wọ́n pè àpéjọpọ̀ yìí láti kó àwọn ọmọ tó wà nídìí children that are needy láti kó wọn jọ láti fún wọn ní ẹ̀bùn nígbà tí mo kà nínú ìwé kan lẹ́nu mo kà mẹ́sì lára àwọn ìgbà pé sharing níbi flyer orí kìíní ẹ̀mẹ̀ please give me one flyer. So wọ́n pè àpéjọ yìí wọ́n pè àpéjọpọ̀ yìí wọ́n pè é fún ìfẹ́ fún ìfìfúnni Matthew 22:37 wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ Jésù pé kí ni òfin tó ga jù what is the greatest what is the first commandment. Jésù sọ fún wọn pé ẹ fi gbogbo ọkàn yín gbogbo àyà yín gbogbo ẹ̀mí yín gbogbo tẹ́ ẹ ní pátá ó ní ẹ fi fẹ́ Olúwa Ọlọ́run yín. Use your heart, your whole body, your whole soul. Love the Lord thy God. Ó wá lé òfin ẹ̀kọ́ nìyẹn. Ó wá lé tó dàbí ẹni pé ẹ fẹ́ ọmọlàkejì yín gẹ́gẹ́ bí ara yín. And this is the result of the love. Ara àwọn nǹkan tí ìfẹ́ máa ń bí rè ìfẹ́ máa ń bí ìfifúnni. Ìfẹ́ máa ń bí ìfifúnni. Náà ẹ jáwọ́ ohun tó ń ṣẹlẹ̀ ń sìn yín. Ọlọ́run ló màmá wa yìí màmá wa Fúnmiláyọ̀ all the way from United States of America láti dárú nǹkan báyìí sílẹ̀. Now tell me ọ̀nà tí Ọlọ́run ṣe ní bùkún màmá yìí gbogbo èyí tẹ̀ wá ní pẹ̀lú ẹ̀yìn ìwé yìí ẹ náwó sí màmá yìí ẹ sọ pé kò ní í tán fún wọn lójijì. Oh my God ṣé bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ẹ pariwo yìí children where are you? Children are you there? Rise up wherever you are, rise up. Oh yeah, straight forward your hand to this mommy, to this mama. Ẹ sọ fún wa pé wọn ní tán lójijì. Say in Jesus' name. Ẹ jókòó sáà. Ó kálukú rán tara wọn ní báyìí nìkan orí tẹnìkan rò. Ibi Nàìjíríà dé dúró yìí. Ọ̀gá ṣẹ̀ṣẹ̀ kò ní ṣe tèmi do your own make I do my own. Ọ̀yọ́ ló wà ọ̀yọ́ owó. Because tilé mi tó mi rán tilé yín tó yín rán. Tẹ̀bẹ́ wá rẹ̀ tó fi tiẹ̀ lẹ̀ lọ́wọ́ yìí. Ní káyìíká wà yìí tó wá ń gbọ́ ẹlòmíì ẹ kí Ọlọ́run lórí ẹ̀kẹ́ kí ayé ẹni yẹn. Mo máa ń sọ máa dé tó máa tún sọ olówó kọ́ ní sáàbù. Rich man does not show mercy. Olówó máa ń kó owó jọ ni wọ́n máa ń kó ọ̀rọ̀ jọ ni. Àwọn tó lọ kàn fún ní ẹ̀bùn ìfifúnni àwọn tó lọ fún ní ẹ̀bùn àánú ṣíṣe ni wọ́n máa ń ṣe. Wọ́n lè ná last card bí wọn lórí ẹ̀ láì retí ẹni tí. Hallelujah. Hallelujah. So mo fẹ́ appreciate tí màmá wa yìí ṣe yìí mọ̀mí Fúnmiláyọ̀ Garden Light Foundation pẹ̀lú ìgbésí akin tí wọ́n ń gbé. So nípa orí òfin Ọlọ́run náà fọwọ́ náà kékeré ṣe ní àdàbà títí kan àwọn náà dá sí àhàn adúgbòlọ́wọ́ Ọlọ́run hallelujah. So spirit ní ìtànṣe ẹ̀mí ni kì í ṣe tí wọ́n kọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ló kọ́ wọn wọ́n kàn jí láàárọ̀ ọjọ́ kan èmi yẹn sọ fún wọn pé ìwọ ń jẹun àwọn kan ò tí ì jẹun ọmọ tiẹ̀ ń lọ skul ọmọ ẹnìkan ò tí ì lọ skul ọmọ tiẹ̀ rí báàgì gbé lọ skul ọmọ àwọn kan ò rí ìjẹjẹ mọ̀ pé àwọn owó kéékèèké yẹn ó ní nǹkan ṣe láyé àwọn ọmọ aláìní hallelujah hallelujah dada èmi àtobìnrin tó pàdé ní church wa ń bàdàn ó wá bá mi fún náà lọ́wọ́ èmi kàbí lè mo ní kí ló ní ó lóun ní 10,000 dáàdi èlò náà nílò mo ní ṣe 10 million àbí kí ló pè é ó ní no sir ó ní 10,000 mo ní 10,000 ìjókòó kí ló fi 10,000 ó ní 10,000 ní ìjẹ òun níyà ó lóun ò rí rí kí ló fẹ́ fi 10,000 ó lóun máa ra fúláwà òun máa ra òróró díẹ̀ òun máa kiri pọ̀pọ̀ mo ní sọ́ọ̀lẹ̀ tó ẹ̀ olùtítọ́ olóhùn tà mo á kó 10,000 yẹn fún mo ní tí ẹ̀ jẹ́ ohun tó fẹ́ ṣe yìí mo ní 550,000 lè gba 10,000 náà tí ẹ̀ kọ́kọ́
lọ jẹ́ ohun tó fẹ́ ṣe kó wá lọ. Nígbà tó fi di ọjọ́ kẹta ó gbé bàbá fún yẹn wá chọ́ọ̀chì. Nígbà tó gbé ní chọ́ọ̀chì àwọn èèyàn rà náà kò tó ta ní very good. Mo á pè jáde. Ìtí wọ́n fi lè fi 10,000 ta ọ̀pọ̀. Àwọn kan wà níbì kan wọ́n lè fún 50,000 tí ò ní túnú lára wọn. Ìyókù 200,000 lálẹ́ ìyá náà lójú agbo ẹnìkan dẹ̀ sunkún 10,000. Jẹjẹ mọ̀ pé báyọ̀ ní òjò ọmọ mi ò lọ skul. Báàgì skul ni òjò ọmọ mi lọ skul. Bàtà skul ni òjò lọ. Whereas àwọn ọmọ kan wà táwa bí wọ́n ní bàtà gan nulé. Kọ́dẹ̀ tí wọ́n wọ̀ ọmọ kan ṣe kí ni o tún pọ̀. So this is humanity. Nǹkan pè ní ìfẹ́ sí ọmọlàkejì rèé. Mo kàn fẹ́ kí àwa tá a wà ń bí mo fẹ́ ká appreciate Ọlọ́run ní ayé mọ̀mọ́ wa yìí fún tí wọ́n ṣe ìgbà tí wọ́n á dé mọ́tò bá mi wọ́n ní àárọ̀ yìí àwọn dé wọ́n lé àbí iṣẹ́ bẹ́ẹ̀ kan ni àárọ̀ all the way from where? Láti Amẹ́ríkà ẹjọ́ torí kí ni? Torí tábẹ́sẹ̀ yìí oh my God kò sáwọn òbí bí ẹni lọ́wọ́ sí màmá ẹ kọrin pépé màmá o màmá o màmá o ẹ sọ̀rọ̀ náà. Ẹ̀dá màmá sí fún wa màmá o màmá o màmá o Olúwa dá màmá sí fún wa. Amen. Ṣé mọ́tò yìí tí màmá yìí tó wọn rò ní Amẹ́ríkà o? Hallelujah. Tí wọ́n tó wọn rò ayífẹ́lẹ́ ló kọ́ ní tèmi tó mi lẹ́rù o tèmi tó mi lẹ́rù tèmi tó mi lẹ́rù ẹ̀dá kún ẹ̀dá bọ̀ ẹ̀ má fi kú. Hallelujah dada. Ṣé wọn ò tún wá sáwọn náà ní family ni? Wọ́n ní family bẹ̀ ti fẹ́ ọmọlàkejì náà o. Kí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé ẹnì kọ̀ọ̀kan wá ń bì yìí. Mo fẹ́ káwa náà gbé ẹ̀wù ìfẹ́ wọ̀. Let me use myself as an example. Nígbà tí Ọlọ́run fẹ́ máa lò mí láti máa fún yẹn ní nǹkan. Agbala Gabriel kan bẹ̀rẹ̀ wírí ó kàn dìde wírí. Àti ṣe lákòókò bẹ̀rẹ̀ rẹ̀ wá wò ó. Àmọ̀ pé yóò di báyìí. Èmi ò fẹ́ kó di báyìí gan. Bẹ̀rẹ̀ àkàmọ̀ pé kìnìún yẹn kàn mí. Ó kàn á. Kìnìún máa ń fẹ́ dúpọ̀ wá ní. Àwọn ọmọ lẹ́ẹ̀bí kìnìún ní celebrity. Kí mo fẹ́ sọ fún ọ láàrin yẹn ni pé nígbà tí àwa náà bẹ̀rẹ̀ nígbà yẹn we started with nothing. We started with nothing. A bẹ̀rẹ̀ owó ọrẹ tá a bá dá ṣọ́ọ̀ṣì 3,000 màá kó láwọn ìyá yẹn lọ́wọ́ àwọn ebi ń pa wọn ẹgbẹ́ ẹ lọ́nà ẹ máa lọ kò tí ì lọ́rọ́ Facebook kí n jẹ́ Facebook àkàǹkó fún wọn gbà yẹn kẹrẹ. Ìbára owó ṣọ́ọ̀ṣì ló sún èmi náà débi pé mo lọ mínísítà lórí òkè kan ní 6 years ago. Mo á lọ mínísítà ń bẹ̀ mí ìdẹ̀ kì í gbowó ní church máa pa church ṣé o bá ti gbéra tán because àbíṣọ́wọ́ rẹ̀ náà wọ́n láti ní lọ́kọ́ wá wọ́n wá fún mi ní 20,000 church yẹn mo ní mi ìfẹ́ wọ́n ní kí n gbà mo bá gba owó yẹn bí mo ṣe ń bọ̀ nílé kò dẹ̀ sí ẹ̀ka lọ́wọ́ mi mo ṣe mọ̀lẹ́ mo gbóhùn olúwa ní iná kò wó yẹn délé o pé ara àwọn ìyá tó máa wá sí church wa tí mo ti jẹ́ kí n ya ọ̀dọ̀ wọn ní à ìyẹn kówó ilé yìí ọ̀dọ̀ mo bá ya ọ̀dọ̀ àwọn àná yẹn n bá kànlẹ̀kùn yá yẹn ìyá lọ́dọ̀ ló bá bọ́ ta ìyá ẹgbẹ́ kí lè jẹ sùn lálẹ́ àná wọn láwọn ò jẹ nǹkan kan àárọ̀ ìkìlẹ̀ máa jẹ wọn láwọn ò ní táwọn máa jẹ bí mo ṣe kó yẹn jáde yẹn mo bá fún wọn ní 5,000 inú ìyá yẹn bá dùn gan-an hallelujah bí nǹkan yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn o ìgbà tí màá bí ìyá yẹn léèrè pé ṣé èèyàn sì wà níbi tí ò tí ì jẹun wọn lérò pọ̀ tí ò sì wọ́n ní èrò pọ̀ tí ò tí ì jẹun àwọn ìyá yẹn bá bọ́ síta àṣọ máa ń mú fóònù dání lẹ́gbẹ̀ẹ́ mi tó ń fídíò ní táǹtì làbá pọ́n 20,000 tẹ̀lé ni mo bá délé lè nínú àbá ta sílì ìbùsùn tá a máa jẹ àwọn kan náà wá rí fídíò yẹn ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ o àwọn kan náà sì lè fẹ́ amáàrọ̀ kùtùkùtù irú ìrìnàṣọ́ náà wọlé lè tó lọ ń pín wọ́n fáwọn ẹ̀ very early in the morning àwọn kan náà wá fowó rán mi nígbà yẹn pé ibi tí mo ti lọ kú owó làwọn kí n padà síbẹ̀ bí kìíní ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn kí padà tí wọ́n lè ń padà lọ sílẹ̀ wọ́n dá 200,000 nígbà yẹn kí ni màá padà síbẹ̀ sí kí n wá ṣe fídíò pé mo ti padà o ìyẹ́ká ilé ṣe mo ti ń ṣe o ọmọ tó mú fóònù dánilẹ́gbẹ̀ẹ́ mi kò ń fídíò lé ìyá kan ìyá yẹn kan jókòó sábẹ́ ilé ń tì ilé àlàpà ilé ẹ̀ ti fẹ́ mú that was the very first time náà Agbala Gabriel kọ́lékọ́lé that was the very first time hallelujah níbi ìyá yẹn kan jókòó sí tiẹ̀ abẹ́ ilé àlàpà ni ọmọ tí ń fídíò kò fídíò àwọn náà ń fún lówó mọ́ ìyá tó wà ní
ilé àlàpà lòun fókọ̀sì ibẹ̀ làwọn yẹn ti ní dáàdi sẹ́ẹ̀rì ilé kan ni sẹ́ẹ̀rì ẹ̀rí pé ẹ̀sẹ̀ wọlé ẹ̀ lórí ẹ̀jẹ̀ wo ká tún bọ́ mọ́ ní mòrùgbọ́ ìgbàdùn kẹ́ ẹ̀ wọ́n kí ni kẹ́ ẹ̀ tún bọ́ wọ́n ní àwọn òwúwo àwọn òtúbọ̀ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bọ́rọ̀ ṣe di pé nǹkan fẹ́jú títí dàárọ̀ yìí kí ni mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé nínú àìní nǹkan lèyẹn ti máa ń mú nǹkan jáde ẹ wá lajú èrè ń bẹ fún gbogbo iṣẹ́ lábẹ́ ọ̀run èrè ń bẹ there is a reward for every work under the sun under the heaven ìtí màmá yìí ṣe yìí èrè ń bẹ fún wọn jẹ ọmọ wọn jẹ ọmọ wọn jẹ kò nílò kó o sàmì ó lè gbé ẹ̀wà kó o ká ráìsì ó lè gbé àgbàdo kó o ká ta bíbélì wípé ká má ṣe gẹ̀yìn ara ohunkóhun tẹ́ ẹ̀ bá fúrúgbìn ní òkà. I want to salute our mommy because she has taken a good step of faith. She has taken a very good step of the work of God. Ma, your reward is in heaven. Ìrèyìn bẹ ní ọ̀run, ìrèyìn bẹ ní ayé ìgan. Àwọn ọmọ yín àgbà, ọmọ yín àjẹ́mbẹ̀. Nígbà tá a bá wá dé ọ̀run àníwó ayé tì. Iṣẹ́ yìí kò lè jóná. Ẹ̀yin náà wọ́n ti bẹ́ẹ̀lẹ̀ millions of naira. Ìṣèpẹ́ nìkan kó ọ̀fun bì kan. Ohun tí àwọn èèyàn bá ná fi ń sọ̀pọ̀tì wọn ẹlòmíì àti ẹ̀bí lè rí lọ́rọ̀ yín jẹ́ mo gbàdúrà olúwa yóò sọ fún yín gbogbo ẹ̀yàn ọmọ wọ̀nyí náà ẹ ó dòkè ẹ̀yàn ọmọ yẹn wò mí èmi ò ráàyè ká ss3 mi tán mi ráàyè mo sì fẹ́ káwé ní láì fẹ́ kàwé mi náà kọ́lẹ́ṣọ̀ yìí náà wà bá mi lé I couldn't go on with my education. Afẹ́ ṣe wáyé ss3 ní oṣù owó tí màá fi ráìtì wáyé kì ló lé mi kúrò school. Èmi tí mi ìrówó ṣe wáyé kì mo ti ní free school tí wọ́n kọ́ káwọn ọmọ school tán tó bí 200 kó wà nílẹ̀ tí wọ́n san kọ́bọ̀ it's a private school to the glory of God. Kí mo fẹ́ sọ ní báyìí mi rèé tí mi rí school lọ sọ ẹ̀wọ̀n ọmọ ìdáadáa wọ́n dògé o. Ẹ gbọ́dọ̀ ṣe ju màmá ìlú ẹ̀yọ́ mọ́ yìí. Kí mo náà máa ṣe? Ṣètò àìdókè ju màmá yìí lọ. Ara nǹkan tí Ọlọ́run fi gbẹ́rù màmá yìí dìde nìyẹn. Ẹnìkan ò lè ṣe gbogbo ẹ̀ tán. Àwa dìde níbi táwa, àwọn náà dìde níbi táwa. Kẹ́lómi náà ṣe kí ni? Wọ́n náà dìde níbi táwa. Tí irú yẹn bá wá kárí Nàìjíríà, nǹkan ó rọrùn. Ẹ bá ń pàṣẹ fún Yéṣu. God bless you. It is well with you. I love you all. Ẹ bá pàṣẹ fún àwọn ọ̀dájú. Sound and clap for daddy. Say daddy God bless you sir. Daddy, God bless you, sir. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.